punish you. Look at them. They have arrested 4 of our men, 4 of the Yoruba Nation military, Nigeria police. So see how they are dragging with that one here. Oh my sure. Look at how they are beating him. See. See, look at how they are beating the guy. See them. Look at them. See, look at them. See how they are beating our guy. See Nigeria police. See. They have declared war. Terrible war with Yoruba Nation military. This Nigeria stupid police. See them. I'll punish you. Mo ti gbé yín ìyá yín. Kò ní dáa fún yín. Wèrè. Ó ferege kí ló dé tí wọn náà ṣe dúró. Ṣé báwọn mẹ́rin ẹbí ẹ pera yín ní Yorùbá military, Yorùbá soldier, Yorùbá nation soldier. Ọlọ́run yóò yọ yín ayé gbogbo yín ò ní dá tẹ́ńtò ràn yín sẹ́ àti àwọn mídíà àtẹ̀jọ́ ń kóra yín káàkiri. Astagfirullah ṣàforíjì ni because ọ̀rọ̀ yín ẹ̀rín ni ẹ̀rí kódà ọwọ́ mo fi di fóònù pé mo pe ṣé màá tún wọ studio fún àwọn eléyìí ni Ọlọ́run mọ̀ ṣàánú fún Ọlọ́run kó kàn ṣàánú wa ni. Kí ló dé tọmọ tó yóò gbọ́n? Kí ló dé tí Onitiri sì ń lóyìn tẹ̀sí ń lora yín tẹ̀sí ń fìyà jẹra yín? Ìwọ tí wọ́n mú tán bẹ̀rẹ̀ sí ní ìlú làbàrà ẹ̀ ó jẹ́ pé wọ́n bá promise ẹgbẹ́ gbogbo dàgbà pé tẹ́ ẹ bá lọ tán bá mú yín a ó gbà yín kalẹ̀. Ǹjẹ́ ìjìyà tí wọ́n fi ń jẹ yín yìí ṣé kò tó lọ́tọ̀? Ẹni tó rán yín níṣẹ́ wà bí tó ti ń jẹ gbádùn tó tún sọ pé kí àwọn èèyàn wá máa dáwó. Ó ní kí àwọn 5,000 èèyàn kan wá dá $100. Wọ́n sì ń kó yín sínú wàhálà. Wọ́n ń kó yín sínú lásìgbò. Kí ló dé? Gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà bàjẹ́ sí ìran yín yìí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí pé ìran yín lẹ́ ń tàbùkù. Ẹ rántí pé ìran yín lẹ́ ń hùwà bàjẹ́ sí yìí. Ìran tí wọ́n ti bí yín òun lẹ máa ń ṣerú nǹkan báyìí fún. Ẹ̀ẹ́dẹ̀ ronú pé n tẹ́ ń ṣe yìí 60 million àwọn ènìyàn kan lẹ fi ń affect. Kí ni tẹ́ fẹ́ gbà nínú pé kí ẹ balẹ̀ Yorùbá jẹ́? Kí ni tẹ́ fẹ́ gbà nínú ipa tí Onitiri ń kó? Ṣé gbogbo ọgbọ́n kó ṣàmọ́ ọlá àbí kó ṣàmọ́ lè dìkílẹ̀ lọ́la ìyẹn adélé kẹ́ ẹ mọ́ lè wá lọ́la àbí? Àwa náà mọ géèmù yín. A mọ géèmù yín. Géèmù tẹ́lẹ̀ ń play dẹ́ yé wa dáadáa wípé ẹ mọ̀ọ́mọ̀ bà Yorùbá nation jẹ́ ni. Ṣé ẹ ti wá rí báyìí? Gbogbo ẹ̀yin tẹ́ rò pé Onitiri gbé nǹkan dání mo rò pé ojú yín ti já báyìí. Wèrè kan jáde láàárọ̀ yìí. Ó ní ṣé ẹ ti rí o àti gba Ìbàdàn. Ó náà gbé sí ó ní àti gba Ìbàdàn báyìí o àti gba Ìbàdàn báyìí o àti gba gọ́ọ̀mẹ̀ntì ní Ìbàdàn. Olórí burúkú ni gbogbo yín. Èèyàn mẹ́rin péré ló fẹ́ lọ Ajákiri radio station. Wèrè ni yín ni ṣé ẹ lọ́pọlọ ni? Ẹ lọ́pọlọ ṣá o. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní Ìjìnlẹ̀ náà pariwo pé àwọn ti gba Ọ̀yọ́. Mi wọ́n sọ ní torí mi ti gbọ́. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n bá ní Ìjìnlẹ̀ bá sọ bẹ́ẹ̀. Wọ́n ní Ìjìnlẹ̀ ń sọ wípé àwọn ti gba Ọ̀yọ́ state. Àwọn ti gba Ọ̀yọ́ state. Wọ́n sọ ní o torí mi ò tí ì gbọ́. Wọ́n sọ ní o mi ò tí ì gbọ́. Wọ́n ní Ìjìnlẹ̀ náà pariwo pé àwọn ti gba Ọ̀yọ́ state. Tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé brother mi no a jẹ́ pé ó ní agbára torí mi bọ́ lọ sọ̀rọ̀ dé sí ọ. A jẹ́ kó náà àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ wẹ́n ní tí mo gbọ́ ni so mi ní lè sún mọ́ tí n bá padà wá gbọ́ pé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ èmi gé òbọ̀ mú nǹkan lẹ̀ nítorí pé ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n tàbá wá bá àgọ́ bẹ́ẹ̀ a máa dùn lọ́pọ̀lọpọ̀ ìdí tí mi ṣe lè sọ mọ́ ti pé mi ò tí ì gbọ́. Mo ṣe fídíò kan lánàá níbi tí ìyá Kogi ti kó àwọn ọmọ ogun ẹ̀ jáde. Yorùbá mo pè ní ègbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan rú. Ṣé wá rí pé báyìí lótìtọ́ àtòdodo ègbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí àtún ti ń bọ̀ míì àti ìkúrò nínú míì wọ́n tún ń dà míì àti ìkúrò nínú míì wọ́n tún ń dà míì. Kí ni tí wọ́n ń dá àwọn wọ̀nyí fún? Wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe kinní yìí kí ìjọba lè padà wá néèmù wa lórúkọ wípé terrorist ní Yorùbá nation. Géèmù yóò tí ì yé yín
ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Onitiri kẹ́ mọ̀ wípé àyàfi tí ò bá sí Ọlọ́run lókè lókù àfi tó bá jẹ́ pé Yorùbá nation yìí àwa la bá mọ̀ bẹ̀rẹ̀ tí kì í ṣe pé Elédùmarè ló bẹ̀rẹ̀ òun ni gbogbo plan Onitiri ni ó wá sí ìmúṣẹ òun gán mọ̀ pé plan òun lè wá sí ìmúṣẹ òun gán mọ̀ wípé plan lórí Yorùbá nation kò lè wá sí ìmúṣẹ torí pé ibi tó plan sí ọ̀nà ẹ̀ ò gbàbẹ̀ lọ ibi tó gangan plan ọ̀nà ò gbàbẹ̀ gbogbo ilé tó ń ṣe yìí láti lè rí kí ìjọba kí wọ́n lè proclaim Yorùbá nation as terrorist òun ni gbogbo ohun tó ń ṣe yìí ó sì ní àwọn tí wọ́n jọ ń ṣe tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń tì lẹ́yìn fídíò tí mo show lánàá níbi tí ìyá Kogi ti ń pèsè fún àwọn èèyàn pé left right left right left right àwọn ọmọ ogun ẹ̀yin náà wò ó ṣé ó dákẹ́yìn ẹ̀yin ọ̀dọ́ tí ìyá Onitiri ẹ̀yin ọ̀dọ́ yìí ṣé ẹ̀ ní làákàyè ni ṣé ẹ̀yin ọ̀dọ́ làákàyè yín ò sí ni ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń tẹ̀lé Onitiri ṣé làákàyè yín ò sí wípé inú igbó lárábìnrin yìí kó yín lọ ni èèyàn ní kẹ́ lọ sí rédíò station ẹ̀yin náà sì lọ bẹ̀ lóòótọ́ àti òdodo ẹ sì lọ ajákiri pẹ̀lú kí lẹ kó dání wọ́n wá bọ yín sí wòwò wọ́n gbaṣọ lọ́rùn yín ẹ ti bọ ọmọlúàbí yín jẹ́ torí pé èèmù yín ni kẹ́ lọ ajákì nǹkan wọ́n wá padà wá ajákẹ̀yìn náà ẹ rí tàbí aláṣẹ bá sọ adé fẹ́ gun kẹ̀kẹ́ wá padà wá gun adé ẹ fẹ́ lọ ajákì nǹkan wọ́n wá padà wá ajákẹ̀yìn náà ẹ rí pé ẹni òfò ní torí pé tẹ bá jẹ́ ọmọlúàbí tó tẹ bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ èèyàn kan ò ní ràn yín níṣẹ́ aburú bẹ́ẹ̀ kẹ́ wá jẹ ìdí tí ìbẹ̀ṣẹ̀ lè ṣàdúrà fún ènìyàn o tẹ bá jẹ́ lóòótọ́ ọmọ Yorùbá èèyàn kan ò ní ràn yín níṣẹ́ aburú bẹ́ẹ̀ kẹ́ wá lọ jẹ́ iṣẹ́ ọ̀hún torí pé iṣẹ́ tẹ jẹ́ iṣẹ́ aburú ni ó yẹ kẹ́ ẹ̀rú lẹ́ẹ̀mejì kẹ́ tó ṣe ó yẹ kẹ́ ẹ̀rú lẹ́ẹ̀mejì kẹ́ tó ṣe níbo ni wọ́n ti máa ajákiri rédíò station tá máa fẹ́ gbàlú ẹ̀ẹ̀kan tí ẹ ní làákàyè ni ẹja ya yín lọ́gbọ́n tí ò bá sọ́gbọ́n nínú tí ìyá tí ẹni tẹ́ ń tẹ̀lé náà ò bá lọ́gbọ́n ẹ jẹ́ ká ya yín lọ́gbọ́n ẹ fẹ́ lọ tí kódà tẹ bá fẹ́ di kùpù gan kì í ṣe rédíò station ní tí kọ́kọ́ kàn tí yẹn kọ́kọ́ gbà ẹ kọ́kọ́ rí i pé ẹgbẹ́ ìjọba ọ̀hún gan kẹ́ kọ́kọ́ mú ìjọba yẹn kúrò lórí oyè ẹ gba agbára kúrò lọ́wọ́ ìjọba then ẹ wá give order sí gbogbo rédíò station pátápátá pé nǹkan báyìí lẹ́fẹ́ kí wọ́n máa sọ ẹ lọ gba rédíò station ẹ ní kí wọ́n sọ nǹkan ẹ ní kàbá ìlẹ́fẹ́ kí wọ́n máa play ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀yin tó kù tẹ́ ẹ tó ń tẹ̀lé Onitiri tí yẹ̀yìn ò tí ì sí ó yẹ kí yẹ̀yìn ò sí dìde nìkan náà ń sọ láàárọ̀ yìí àwọn ti gba radio station àwọn ti gba government office ní Ìbàdàn ó bẹ̀rẹ̀ sí ní ṣí ẹ fi ẹnìyẹn káàkiri ṣé bí wọ́n ṣe gbàlú leléyìí ṣé bá a ṣe gbàlú rèé tí fi dáa Onitiri ò ní nǹkan kan tó wá ṣe nu Yorùbá nation ó wá dàrú mo dẹ̀ sọ kíní kan lórí program tí mo ṣe mo ní tó bá di May 29 mo ní ẹ ò ní rí Onitiri mọ́ which is ọ̀la tó bá di May 29 yìí ẹ jẹ́ ká máa wò ẹ ò ní rí Onitiri yìí mọ́ òun ló ṣe gbé owó tó ń gbà yìí ló sì tètè fẹ́ gba owó yìí àmọ́ wá lè tún dúró lẹ́yìn May 29 o kan túnmọ̀ tó fẹ́ jà tó dé mọ̀ pé Yorùbá nation ò ní relent ṣùgbọ́n mo ń fi àkókò yìí sọ fún ìjọba orílẹ̀ Nàìjíríà wípé kì í ṣe àwa Yorùbá nation tá a gbà fún bàbá Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho lọ́lọ́ṣẹ́ yìí o tó bá jí àwa alábàṣe ni ẹ́ẹ̀rì millions àwọn èèyàn tó wà ńbẹ̀ kì í ṣe èèyàn mẹ́rin péré èèyàn mẹ́rin a máa gbàlú ni èèyàn mẹ́rin a máa dínkù bùbí níbo lẹ́tìrì tí èèyàn mẹ́rin ti gba radio station rí àwọn mẹ́rin péré làwọn wọ̀nyí ohun tí wọ́n sì jẹ olóyè wọn o àwòrán wọn ṣẹ́ o bẹ́ẹ̀ sì ni Professor Bánjí Akíntóyè òràn wọn ṣẹ́ olóyè Sunday Igboho àwọn Williams sórí àdé sọ pé kódà àwọn Williams ní kí n pè àwọn Williams àwọn tó yẹ pé àwọn ebi ló pa wọ́n fẹ́ káwọn èèyàn ó mà wọ́n ni ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ ẹ jẹ́ ká daṣọ àṣírí bò wọ́n ṣùgbọ́n kí ṣeré kó máa ṣe ń sò ó kí ṣèkàṣèkà náà kó náà máa ṣe tiẹ̀ ń sò ó ṣẹ́rí ìran Yorùbá yìí ohun tí oníkálukú bá ṣe fún ìran Yorùbá òun náà ni yóò padà wá gbà òun náà ni àrọ́mọdọ́mọ rẹ̀ ó padà wá gbà Ọlọ́run tó ní pé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò látara ọmọ láti ìran kìíní dé ìran kẹẹ̀ẹ́dógún ó mọ ohun tó ń ṣe o ẹ ṣeré o Dúpẹ́ Onitiri
aya Abíọ́lá ṣé tó bá ba Yorùbá nation jẹ́ nítorí owó tí wọ́n gbé fún ọ rántí pé ọmọ Yorùbá ní ọ ṣó sì rántí pé tá a bá sọ̀kò sọ́jà a máa bá ara lé ẹni ìwà tó ń wù yìí ṣòro pé Lédùmarè sì lè foríjìn ọ́ o sì ronú àtúbọ̀tán wò ó àtúbọ̀tán ló mọ̀jà ju gbogbo ohun tó ń ṣe yìí òun làkọ́lẹ̀ wà tí ó sì ní parẹ́ láéláé pé ipa tó kórè láti jí ìran rẹ sínú ọ̀fìn mo sì gbà pé lágbára Ọlọ́run ní jẹ́ ká jì sọ́fìn tó bá kàràn bẹ́ẹ̀ ìwọ àti ìdílé rẹ àti àwọn tí wọ́n ń tẹ̀lé ọ káàkiri ńlẹ́jọ wà nínú ọ̀fìn kì í ṣe gbogbo ìran Yorùbá tí wọ́n dúró tọkàntọkàn láti ṣe Yorùbá ní ó padà wá jì sọ́fìn òní kété jì sọ́fìn ọ̀la kété jì sọ́fìn ọ̀túnla kété jì sọ́fìn ṣé kété nìkan ní ń bẹ lọ́fìn ni Dúpẹ́ Onítìrí àtàwọn tí wọ́n ń tẹ̀lé ẹ ronú wò kẹ́ ẹ rántí pé ìran yín òun lè fẹ́ bayé ẹ̀jẹ̀ yìí tí ẹ bá wá bayé ìran yín jẹ́ tán níbo láyé tí náà fẹ́ wà dandan ni ẹni tó sọ pé èèyàn ó mú àwọn ọmọ tí ẹnu mọ̀ ni àwọn ọmọ tí ẹnu wọn ní jẹyàn rìn èèyàn wọn mọ̀jọ́ wà bọ̀ náà ni ẹ ṣe eré o ayé kò tọ́ mo tún wílẹ̀ kan sí ẹ ṣe eré ẹ wo fídíò yìí ẹ wo àwọn tí wọ́n kórè o àwọn tí wọ́n kò ní àwọn mẹ́rin tí wọ́n mú àwọn náà ní ẹ̀wọ̀n yìí. Okay, two. No, this one here. One, two. Where's Robert? Give her a call. Where's Android? Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.